Ọlọ́run ìpìlẹ̀ ṣe ohun gbogbo agbé ọ̀gá fún oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí tẹ́ fún wa. Bàbá adúpẹ́ fún àǹfààní ńlá yìí èyí tí a rí gbà ní gbogbo ìgbà níwájú ìwọ Ọlọ́run. Bàbá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Ẹnu Ísírẹ́lì àtọ̀ wá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Lórúkọ Jésù Olúwa gbà yín wa. Bánu agbára rẹ jáde. Olúwa na ògo rẹ jáde. Ọwọ́ ẹwà rẹ lórúkọ Jésù Olúwa nà á. Ní kíákíá lónìí Olúwa dábìrà ńlá. Ní ayé ẹnìkankan lórúkọ Jésù Olúwa dábìrà. Olúwa fa ayé wa dára. Lórúkọ Jésù Olúwa fi ayé wa dára rere. Ayé ẹnìkankan lórúkọ Jésù Olúwa fi dára. Àrà ńlá lórúkọ Jésù Olúwa fi ayé ẹnìkankan dá. Àrà ńlá lórúkọ Jésù Olúwa fi ayé ẹnìkankan dá. Olúwa gba iṣẹ́ ṣe. Oníṣẹ́ iṣẹ́ kàn ọ́, gba iṣẹ́ ṣe. Ní ayé ẹnìkankan lórúkọ Jésù ìwọ oníṣẹ́ gba iṣẹ́ ṣe. Bàbá ṣiṣẹ́ agbára. Bàbá ṣiṣẹ́ ìyanu. Bàbá fi iṣẹ́ ìyanu hàn lónìí. Yá ọ lè yìn ọ́. Yá ọ sì lè gbé ọ̀gá. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Ọmọ Ọlọ́run fẹ́ kó bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí o. Bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá tí Ọlọ́run fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ kó dúpẹ́ fún oore ọ̀fẹ́ àǹfààní tí Ọlọ́run fún wa láti wá síwájú ẹ̀ láti mójúbọ rẹ̀. Ẹ̀mí fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tí ò fi wá sílẹ̀, ọba tí ò jójó tì ọ́, ọba tí ò jẹ́ kí ayé kó kẹ́gàn rẹ láyé. Ẹ̀mí fẹ́ kó fẹ̀mí ìmoore hàn níwájú rẹ̀ sẹ́. Olúwa o ṣeun. Olúwa ọba tó mú ọrọ̀ dé òní, ọba tí òjò sọnù, ọba tí òjò sọkún. O bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ pé Jésù ó máa ṣeun. Pé Jésù ó ṣeun. Nínú ilé mi ó ṣeun. Nínú ọ̀nà mi gbogbo ó ṣe. Nínú ilé mi ó ṣe. Nínú ayé àwọn ọmọ mi ó ṣe. Nínú ilé mi ó ṣe gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí sẹ́. Ọlọ́run tó pọ̀ nípa tagbára. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Jésù ó máa ṣeun. Olúwa o ṣeun. Olúwa o ṣeun. Olúwa o ṣeun. Olúwa o ṣeun. Ọlọ́run tó pọ̀ nípa tagbára ó máa ṣe. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ó máa ṣe. Ọlọ́run ìyanu ó ṣe. Ní gbogbo ọ̀nà ó ṣe. Ní gbogbo ọ̀nà ó ṣe. Ní gbogbo ọ̀nà ó ṣe. Nínú ayé mi ó ṣe. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé Jésù ó ṣeun. Pé Jésù ó ṣeun. Pé Jésù ó ṣeun. Ọlọ́run ìwòsàn ó ṣeun. Ọlọ́run àmì àwọn wòlíì ó ṣeun. Jésù ó ṣeun. Akọ́dá ayé ó ṣe. Ọlọ́run ìgbàlà ó máa ṣe. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí bó ṣe. Ọlọ́run ìyá ló máa ṣe. Ọlọ́run ìyá ló máa ṣe. Ọlọ́run ìgbàlà ó máa ṣe. Ọlọ́run ìwòsàn ó máa ṣe. Ọlọ́run tó pọ̀ ní pátágbá ó ṣe. Jésù ó ṣe. Jésù ó ṣe. Fún iṣẹ́ ìyanu rẹ. Fún iṣẹ́ ògo rẹ. Fún iṣẹ́ ẹwà rẹ. Lórí ayé wa gbogbo. Lórí ọ̀nà wa gbogbo. Ọlọ́run ìgbàlà ó máa ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé Jésù ó ṣe o. Ọlọ́run tó pọ̀ ní pátágbá ó ṣe. Ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ máa ṣe. Jésù ó ṣe o. Fún oore ọ̀fẹ́ tó fún mi. Ìrajà lábàápín ní ògo rẹ. Fún oore ọ̀fẹ́ tó fún mi. Láti jẹ́ alábàápín ní ògo ìwọ Jésù. Ọlọ́run ìyá ló ṣe. Ọlọ́run ìyá ló ṣe. Ọlọ́run ìyá ló ṣe. Ọlọ́run ìyá ló ṣe. Olùgbà ló ṣe. Olùgbà ló ṣe. Olùgbà ló ṣe. Olùgbà ló ṣe.
dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, ọba tó kó ọ yọ nínú ewu gbogbo, ọba tó pọ̀ ọ́ mọ́, ọba tí òjòjú tì ọ́. Ó bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó fẹ̀mí ìmoore hàn níwájú rẹ̀ sẹ́. Bó ṣe o, Ọlọ́run ìgbàlà ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Jésù, Jésù ó ṣe. Ọlọ́run tó pọ̀ nípa tagbá ó ṣe, nínú ilé mi ó ṣe, nínú gbogbo ọ̀nà mi ó ṣe. Jésù ó ṣe. Agbé ọ̀gá, agbé ọ̀gá, agbé ọ̀gá. Ọlọ́run ìgbàlà ńlá, agbé ọ̀gá. Ọlọ́run ìgbàlà ńlá, agbé ọ̀gá. Ọlọ́run ìyanu, agbé ọ̀gá. Jésù mà ṣeun. Jésù ó ṣe. Jésù ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olùgbàlà, Olúwa ó ṣeun. Olúwa ó ṣeun fún iṣẹ́ ìyanu rẹ̀, fún iṣẹ́ ìwòsàn rẹ̀, fún iṣẹ́ ìdásí ìwọ Ọlọ́run, fún iṣẹ́ ààbò rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù bí Ọlọ́run ó ṣe. Mo gbé ọ̀gá, mo gbé ọ̀gá. Nínú ilé mi mo gbé ọ̀gá. Nínú ọ̀nà mi mo gbé ọ̀gá. Nínú ayé àwọn ọmọ mi mo gbé ọ̀gá. Ó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe o. Jésù ó ṣe. Jésù ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Jésù ó ṣe o. 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 Dúpẹ́ Jésù ó ṣe. Jésù ó mà ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ó mà ṣe o. Ó ṣe o. Ó mà ṣe o. Ọlọ́run ayọ̀. Ó mà ṣe o. Ọlọ́run ayọ̀ sá. Ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Ó fọ̀nà àdúrà mi sẹ́. Ó dá mi lọ́lá. Ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Ó fọ̀nà àdúrà mi. Ó dá mi lọ́lá. Olórí ogun, ìwọ lọ́pẹ́ yẹ. Bàbá mímọ́, ẹ ṣàdáyé. Ọpẹ́ ni màrè o bàbá. Dúpẹ́ sẹ́. Olórí ogun, ìwọ lọ́pẹ́ yẹ. Kábíyèsí ńlá, ẹ ṣàdáyé. Ọpẹ́ ni màrè o bàbá. Ẹ ṣàdáyé. Ọpẹ́ ni màrè o bàbá. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Ẹ ṣàdáyé. Ọpẹ́ ni màrè o bàbá. Ẹ ṣàdáyé sẹ́. Ọpẹ́ ni màrè o bàbá. Ẹ bá mi pè é lórúkọ rẹ̀ sẹ́. Èmi ni ìjẹ́ èmi ni olórúkọ ńlá. Èmi ni máa ṣe lẹ́rú. Ẹ bá mi pè é lórúkọ dájú sẹ́. Èmi ni ìjẹ́ èmi ni olórúkọ ńlá. Kábíyèsí ńlá. Èmi máa ṣe lẹ́rú. Orúkọ ńlá 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 ńlá. Oyigi igi igi kábíyèsí bàbá. Ọba tójó tójó òkàyí ayé. Èmi ni máa ṣe bẹ̀rù. Ẹ bá mi pè lórúkọ rẹ̀ sẹ́. Èmi ni ìjẹ́ èmi ni olórúkọ ńlá. Èmi ni máa ṣe bẹ̀rù. Ẹ bá mi pè lórúkọ dájú sẹ́.
kó fẹ́ mí ìmórí hàn níwájú Ọlọ́run sẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Jésù. Àṣẹ tó mo wí sẹ́ ìgbà rẹ̀ tó akọ́dá ayé ìgbà rẹ̀ sẹ́ òyì igi Ọlọ́run kìkì agbára tó ìgbà rẹ̀ ìgbà Jésù sẹ́ o tó Ọlọ́run ńlá ìgbà rẹ̀ tó ìgbà rẹ̀ yìgì Ọlọ́run kìkì agbára sẹ́ o mo ní tó ìgbà rẹ̀. Ẹnìkan ó ṣe wọnú àdúrà yìí lónìí ni èyí lákọ́kọ́ tó kọ́kọ́ wà sínú àdúrà yìí. Ogun tí ń jà ayé rẹ tó jẹ́ ogun ìdílé, ogun tá a forí rẹ sọ, tí ń jà ọ́ lógun, ogun bí tá a forí rẹ sọ, ogun lé tí ń jà ọ́, ogun lé tí ń jà ọ́ tí ó mú ọ dání, ogun lé tí ń jà ọ́ tó mú ọ̀nà rẹ tó sọ ọ́ di ẹ láìmọ̀ ṣe èèyàn. Ẹnìkan ṣe wọnú àdúrà èmi ló dì sí èyí ní àkọ́kọ́ tó kọ́ mọ́ wà nínú àdúrà yìí. Ṣùgbọ́n ogun tó mú ọ, ogun lé tó mú ọ, ogun lé tó mú ọ, ogun lé tó mú ọ, tó mú ọ wọ́n lẹ̀ lórúkọ Jésù kọ́lọ́run kó tú ọ sílẹ̀ sẹ́. Agbógun mi kó gbógun rẹ mi sẹ́. Jésù ṣeun bó ṣiṣẹ́ ìyanu, bó ṣiṣẹ́ ìwòsàn. Jésù ṣeun, Jésù ṣeun, Jésù ṣeun, Jésù ṣeun, Jésù ṣeun. Alágbára gíga ò bàbá mímọ́, ẹlẹ́rù ni Olódùmarè sá. Ó ní ẹ bá mi kí bàbá kú iṣẹ́ ò bàbá kú iṣẹ́ rẹ̀ ó yá sẹ́ bàbá kú iṣẹ́ rẹ̀ ó yá ọṣẹ́ ó bàbá kú iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá kú iṣẹ́ ò bàbá ó yá bàbá kú iṣẹ́ rẹ̀ ìwọ ló ń ṣiṣẹ́ ìyanu bàbá kú iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá kú iṣẹ́ ò bàbá kú iṣẹ́ rẹ̀ ó yá sọ bẹ́ẹ̀ bàbá ó yá ìwà láyé rẹ̀ ṣẹ́ ò bàbá kú iṣẹ́ rẹ̀ ní gbogbo ọ̀nà ó dá ọ sí bàbá kú iṣẹ́ rẹ̀ kò jẹ́ kó kú orí ayé rẹ̀ ò bàbá ó yá kò jẹ́ kí ọ̀tá yọ ayé rẹ̀ ṣẹ́ bàbá ó yá wọ́n gbé mú wọ́n lérí bàbá kú iṣẹ́ rẹ̀ ọba tó bà máa wọn jẹ́ ò bàbá kú iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá kú iṣẹ́ ò ó yá afẹ́ òkúrú ó bàbá ó yá so àti gàgádà bàbá ẹ kú iṣẹ́ yín bàbá kú iṣẹ́ rẹ̀ lórí ọmọ mi ẹ kú iṣẹ́ ò bàbá ó yá lórí ọkọ rẹ ó kú iṣẹ́ bàbá kú iṣẹ́ rẹ̀ ó yá ò bàbá kú iṣẹ́ rẹ̀ ọba tó ṣẹ́gun tó kojú bàbá kú iṣẹ́ rẹ̀ ọba tó lànà fún ọ ní ìjó sẹ́nà bàbá ayé ó fẹ́ kó ṣubú sí Ọlọ́run ò jẹ́ kú iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá kú iṣẹ́ ò bàbá kú iṣẹ́ rẹ̀ ní gbogbo ọ̀nà lójú Ọlọ́run sẹ́nà bàbá á dèrò àgàdá ó yá bàbá.
má pàròyè sá bàbá fún iṣẹ́ rẹ̀ arúgbó ọjọ́ ní ìgbàanì bàbá kàtàkàtà ọba tó bọ̀ ohun tí mi lè kárí fàyà bàbá fún iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá fún iṣẹ́ òwà ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sá bàbá fún iṣẹ́ rẹ̀ ó yá o ṣe Olódùmarè sá bàbá fún iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá fún iṣẹ́ òwà bàbá ó yá yóò ṣe ohun tuntun nínú ayé rẹ̀ bàbá fún iṣẹ́ rẹ̀ gbogbo ojú ni ó rí iṣẹ́ òwà bàbá fún iṣẹ́ rẹ̀ ẹ bá mi dúpẹ́ iṣẹ́ bàbá fún iṣẹ́ rẹ̀ ẹ bá mi kí bàbá fún iṣẹ́ òwà ó yá ẹ bá mi kí bàbá fún iṣẹ́ bàbá ẹ bá mi ó yá dúpẹ́ lọ́wọ́ Jésù. Jésù dúpẹ́ ní gbogbo ọ̀nà olókùnkùn ṣe o Ọlọ́run kò fẹ́ ó fẹ́ gbogbo ògo ó fẹ́ gbogbo ọlá ó fẹ́ gbogbo òyìn ó fẹ́ kó fún ó fẹ́ gba gbogbo ògo àti gbogbo ọlá tí ẹ̀ ní ó fẹ́ kó fún òun níṣẹ́ ẹ kó dúpẹ́ lọ́wọ́ Jésù ó ṣe fún àǹfààní ńlá tó fún mi láyé ọ̀pọ̀lọpọ̀ ogun tó fojú ó ti ṣe fún ọ a kàn ń sùn à ń jí o rò pé bóyá agbára ẹ ló fi jí Ọlọ́run ń ṣẹ́gun fún ọ ó ń jà fún ọ lọ eléyìí tó fojú rí ló ń sọ eléyìí tó fojú rí ló ń sọ eléyìí tó fojú rí nǹkan èyí tí Ọlọ́run ti gbé mẹ́ áńgìlà bó sàkáfàyà èyí tó ti tẹ́lí rẹ̀ yìí fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù kó ṣe kó fẹ́ kó mọ orí Ọlọ́run níbi tó wà yẹn fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Ọlọ́run ó mà ṣe fún àǹfààní ohun tó ń ṣe lórí ayé mi gbogbo ó ṣe kí ní fi san oore fún ìwọ Ọlọ́run kí ní fi san oore fún ọ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ̀yin tẹ́ wà lórí showers of blessing mo fẹ́ kẹ́ nìkan ṣe àmì ìdí tí mo fẹ́ kẹ́ ṣe àmì I'm using another app I'm using another computer mo fẹ́ kẹ́ ṣe àmì mo fẹ́ máa connect two things together mo fẹ́ kẹ́ ṣe àmì kí mo kò ń ṣiṣẹ́ dáadáa àmì ẹ̀yin tẹ́ wà lórí showers of blessing mo fẹ́ kẹ́ nìkan kó ṣe àmì fún mi ẹ jọ̀ọ́ kíákíá hallelujah mo fẹ́ ẹ type àmì tẹ́ bá ń gbọ́ mi ẹ̀yin tẹ́ wà lórí showers of blessing mo fẹ́ kẹ́ ṣe àmì lórúkọ Jésù Olúwa mo ti dé nínú àdúrà jẹ́ kiri tèmi ṣe gbàdúrà Olúwa jẹ́ kiri tèmi ṣe ẹ̀yin ogun ọ̀run ẹ ṣe tèmi fún mi sẹ́ ẹ kó porúkọ Jésù bí tó wà Olúwa ẹ ṣe Olúwa jẹ́ kiri tèmi ṣe nínú àdúrà yìí ní orúkọ Jésù àdúrà mi tó gbà nínú àdúrà yìí ẹ kó porúkọ Jésù bí tó wà yẹn àní Olúwa sẹ́ nínú àdúrà yìí sẹ́ Ọlọ́run ẹ̀yin ogun ọ̀run ẹ súre fún ayé mi ẹ jẹ́ kí n rí tèmi ṣe 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 orúkọ Jésù màkúlà kàpálì àdàdàyà ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ jẹ́ kí n rí tèmi ṣe ẹ̀yin ogun ọ̀run ẹ jẹ́ kí n rí tiwọn ṣe sẹ́ mo pa láṣẹ lórúkọ Jésù kí ogun ọ̀run kó jẹ́ kó rí tiẹ̀ ṣe ní orúkọ Jésù mo pa ní àṣẹ ní orúkọ Jésù gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí ní orúkọ Jésù Kristi mo fẹ́ kó orí tiẹ̀ ṣe mo pa ní àṣẹ ní orúkọ gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí sẹ́ màdíà tàtúrì kàpárìà ní orúkọ Jésù kí ọ̀run kó yọ̀ǹda tiẹ̀ fún ọ gbogbo tí ò ń wá gbogbo tí ò ń béèrè níwájú Ọlọ́run mẹsọ́tòtò líkàdà màlí pèrèdòkó pàlíà ohun tó wá ohun tó ń béèrè sẹ́ ohun tó wá ohun tí ò ń béèrè màzí kàtàlíà ó yá lórúkọ Jésù mo ní kó rí gbà ohun tó wá ohun tó ń béèrè ohun tó wá ohun tí ò ń béèrè láyé orúkọ Jésù kè prada ẹ̀yin ogun ọ̀run ẹ bá yànda fún wọn ní orúkọ Jésù mo ní kó rí tiẹ̀ gbà mo ní kó rí tiẹ̀ gbà tí ẹ ò gbúdọ̀ gbé mo pa ní àṣẹ tí ẹ ò gbúdọ̀ sọnù màtàlí àkàpáyà àgbà tí ń wá ìlérí àgbà tí ń wá jẹni nẹni fún ni àgbà tí ń wá tí èèyàn fún ni màlí prada
agbára náà kó wá tiẹ̀ rí kó wá rí o agbára tí wá tiẹ̀ ní fún láyé ní orúkọ Jésù agbára náà kó wá tiẹ̀ rí agbára tí yàǹda ní tiẹ̀ ní fún ní orúkọ Jésù agbára Ọlọ́run nípa òtàlẹ̀ màsọ́tò tòlìkàbà ní orúkọ Jésù mo pa ní àṣẹṣẹ mo ní kó rí tiẹ̀ ṣe láwùjọ àwọn ènìyàn sẹ́ mo ní kó rí tiẹ̀ ṣe lórílẹ̀-èdè yẹn sẹ́ mo ní kó rí tiẹ̀ ṣe lẹ́nu iṣẹ́ yẹn sẹ́ mo ní kó rí tiẹ̀ ṣe níbi ọkọ̀ sẹ́ mo ní kó rí tiẹ̀ ṣe lórílẹ̀-èdè tó wà mo ní kó rí tiẹ̀ ṣe mo pa ní àṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì mi yóò kó paálí kàpírà lè ṣètúrè pé orí kàpá ní orúkọ Jésù ó yá rí tiẹ̀ ṣe ó yá rí 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 ṣe kó rí gbà ní orúkọ Jésù màlíà bàgàbà gbogbo àní àṣẹ gbogbo agbá tí ń di lọ́wọ́ gbogbo agbá tí ń farè rẹ sẹ́yìn gbogbo agbá tí ò fẹ́ kó rí gbà gbogbo agbá tí ò fẹ́ kó rí ṣe ogun tó dúró ti ayé rẹ ogun tó dúró ti ìran rẹ ní orúkọ Jésù èyí tí ò fẹ́ kó rí ṣe èyí tí ò fẹ́ kó rí gbà èyí tí ò fẹ́ kó rí gbà mú ó yá ìyẹn ogun yìí ní orúkọ Jésù ẹ wọlẹ̀ lọ 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 ó yá lórúkọ Jésù ogun tó di ayé àwọn èèyàn yìí mú ogun tó di iṣẹ́ wọn mọ́ ogun tó dúró tì ọ́ ogun tó dúró ti ìran rẹ ogun tó dúró ti ayé rẹ ogun tó dúró ti ilé rẹ ogun tó dúró ti àwọn ọmọ rẹ màyà gàbàgàbà ai mọ̀sáyà lúlì àtàlíà bẹ́ẹ̀ ni ó sì Jésù Kristi Olúwa wa gbogbo ohun ẹ orúkọ ẹni tó gba ògo mi dà tó wá sọ ògo rẹ dògo yẹ̀yẹ́ ẹni tó pò ògo rẹ dà èèyàn kan gbàdúrà ẹni tó pò ògo dà tó sògodògo yẹ̀yẹ́ ìwọ olùpẹ àpèsè orí kí ayé máa sìn ọ́ wá dẹni tó ń sèyàn ìwọ tí káwọn yẹn máa rábàbà wá dẹni tó wá dẹni yẹ̀yẹ́ tí ń sá káàkiri Elédùmarè èmi ò sẹ́rú mọ́ o 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 ìràwọ̀ mi kò má dára fún mi lómìíràn èmi ò sẹ́rú mọ́ o láyé o Elédùmarè. Ayé rẹ ogun èrò ẹ̀yìn ogun ònú ayé rẹ lórúkọ Jésù ogun ẹ̀yìn ogun èrò ẹ̀yìn ayé ogun ònú ayé rẹ ó yá Elédùmarè èmi ò sẹ́rú mọ́ o Elédùmarè èmi ò sẹ́rú mọ́ o Elédùmarè èmi ò sẹ́rú mọ́ o sẹ́ o Elédùmarè èmi ò sẹ́rú mọ́ o ìràwọ̀ mi kò má dára fún mi lómìíràn èmi ò sẹ́rú mọ́ o ìràwọ̀ mi kò má dára fún mi lómìíràn èmi ò sẹ́rú mọ́ o èmi ò sẹ́rú mọ́ o èmi ò sẹ́ ó yá gbàdúrà lórílẹ̀-èdè yìí mo kọ̀ ọ́ èmi ò sẹ́ ó yá lẹ́nu iṣẹ́ ó mo kọ̀ èmi ò sẹ́rú mọ́ o láàrin ẹbí sẹ́ mo kọ̀ èmi ò sẹ́ ó yá gbàdúrà ó yá o èmi ò sẹ́rú mọ́ o ó yá lórúkọ Jésù sẹ́ni o èmi ò sẹ́rú mọ́ o lórúkọ Jésù ni mo gbàdúrà o èmi ò sẹ́rú mọ́ o orúkọ Jésù Olúwa dá ògo mi padà fún mi ògo tó ń lò ògo tó lè tán jáde ògo tí ò lè tán jáde ògo tí ò lè kọ́lé ògo tó lè lọ́kọ̀ láyé ògo tá gbà sọnù àtẹ̀lé kan ní ògo gbé o ìwọ tó ti ṣe fídíò yẹn mo ní kẹ́ ṣí ẹ jọ ẹ bá ti wá sínú àdúrà ẹ máa ṣe
tí n bá ń sọ ẹ̀ ń distract mi nìyẹn ẹ̀ ń distract mi nìyẹn hallelujah ẹ̀ ń distract mi nìkan máa tún sọ ọ̀pá wọ́n tí ó bá ti ṣe ó dẹ̀ dá ká ṣe wọ́n tá a bá ti ṣe ẹbí lọ ó dá àwọn èèyàn àwọn ẹlòmíì tó máa pápá ẹlòmíì ló jẹ́ kó ń gbọ́ wọ́n tó bá ti ṣe mo rí àwọn tó ò tí ì ṣe akéré àwọn tá a ṣe akéré tá a bá ti ṣe akátẹ̀ tó dé kò tẹ̀ nídìí kí n sọ̀rọ̀ ká ló ṣe é ṣe kí n type kí ni ìwé táì kí n filẹ̀ màá dákẹ́ ọ̀rọ̀ máa wò ó tèmi yẹn hallelujah ọ̀pọ̀lọpọ̀ Jésù àwọn náà kò mi padà fún mi wọ́n jí ti sọ gbé mo gbàdúrà mo pàkúrà kàpírà síra mo pa ní àṣẹ lọ́rọ̀ ní orúkọ Jésù ẹni tó gba ògo sọnù tó gba ògo nú ayé rẹ ẹni tó gbé pàǹdà lé ọ lọ́wọ́ ó yá o ẹni tó gbé pàǹdà lé ọ lọ́wọ́ tó ní kó mọ bí ṣògo ẹni tó gbé pàǹdà ògo lé ọ lọ́wọ́ ògo tí ò lè rálé tí ò lè kọ́lé tí ò lè rálẹ̀ rapili kèpélia ẹni tó jí ògo rẹ lò ẹni tó lo ògo rẹ agbògo sọnù kàyága pàtàyà ó yá lórúkọ Jésù ó yá kọ́ lórúkọ kọlù Olúwa dá ògo padà ní orúkọ Jésù Olúwa dá ògo àwọn èèyàn yìí padà ní orúkọ Jésù ògo tó fi ṣe rere ògo tó fi lákọ ògo tó fi bímọ láyé ní orúkọ Jésù ògo tó fi rí ìwé ìgbélu rẹ̀ gbà ògo ràkàpàdà Olúwa dá ògo padà ẹni tó gbọ́ ògo yìí sọ̀rọ̀ Ọlọ́run kọlù Olúwa dá ògo yìí padà dá padà Olúwa gba ògo yìí fún wa àndẹlẹ boko pààyà ó ní orúkọ Jésù ó yẹ kó orúkọ Jésù Olúwa dá ògo yìí padà mo pa ní àṣẹ mo súre fún ọ lónìí nípa agbára àjíǹde rabi ní kàfàyè tí bẹ̀rù Jésù Kristi ògo rẹ̀ gbà ó yẹ gbà ẹ̀yà àjẹlẹ̀ lọ́rùn ó yẹ lọ mú ògo wọn fún wa ẹ̀yà àjẹlẹ̀ lọ́rùn ó yẹ lọ gbogbo wọn wá ó yẹ gbélé wọn lọ́wọ́ ẹ̀dí ń lo ògo rẹ̀ ẹ̀dí ń lo ògo ayé rẹ̀ ẹ̀dí ń lo ògo ayé makari síra ayé makari sáyà ayé makari kárí masíra oh wáyé power pure síra kẹ́líà wáyé pure síra kàpíyà wáyé kárí masíra káyà wáyé pure kárí masíra wáyé kárí masíra káyà ní orúkọ Jésù Olúwa dá ògo yìí padà bó àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ohun tí Ọlọ́run wá síwájú mi yìí tí n bá sọ ọ̀pọ̀lọpọ̀ kò ní fẹ́ ṣoore mọ́ wà ṣùgbọ́n má ṣíwọ́ láti ṣoore ẹni tó ọ̀rọ̀ ẹ̀ bá rí ó fún ẹnìkan lórúkọ rẹ̀ kọ́ ẹnìkan jẹ́ orúkọ ẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run mi lè sọ pé bóyá torí ìlú táwa I don't know ṣùgbọ́n ohun tí mo ń sọ yìí ẹni tó wá fi ògo kó wá forúkọ rẹ̀ lọ tó gbògo sọnù ẹni tó forúkọ rẹ̀ lọ tó gbògo sọnù iṣẹ́ tá a ṣe sórí orúkọ rẹ̀ tó jí ògo gbé lọ ètò gba ògo sọnù sẹ́ ńlá ó sàkápè ló kàbà mo pa ní àṣẹ ní orúkọ Jésù Ọlọ́run ti dá ògo ẹni padà fún ni ní orúkọ Jésù mèsì tètè rí gàbà ní orúkọ Jésù kó dá ògo náà padà ní orúkọ Jésù kó dá ògo náà padà mo ní kí Ọlọ́run kó dá ògo náà padà mo ní kí Ọlọ́run kó dá ògo náà padà Olúwa dá ògo padà bàrí àgàbà kábíyàdá Olúwa dá ògo padà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa agbára bàbá kan o agbára Jésù ká.
God we bless you. Ẹ̀kúṣẹ́ Olúwa. Ìránṣẹ́ Ọlọ́run tí mo kí ẹ̀kúṣẹ́ Olúwa. Mo gbórúkọ Jésù tó wà. Olúwa dá ògo ayé mi padà fún mi. Olúwa dá padà. Mbẹ́ kó o fẹ́ nu ara rẹ sọ, màmá àgbì pẹ̀lú ẹ. Olúwa dá ògo ayé mi padà. Ẹni tó jókòó gbé, ẹni tó jí ògo gbé lọ. Olúwa dá padà lónìí, dá padà. Àwọn ọlọ́run gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Mo súyọ ọlọ́run fún ayé rẹ lónìí. Ògo padà. Ògo ayé rẹ padà. Ògo iṣẹ́ rẹ tó gbé lọ sẹ́. Ògo ayé rẹ tó gbé lọ. Olúwa dá ògo padà. Bàbá dá padà. Bàbá dá padà. Àníkó gbàdúrà sẹ́. Ràgàdàgà mo gbàdúrà fún ọ ní orúkọ Jésù. Ọba tí ń dó ògo padà. Ọba tó dá tí ń sọ padà fún wa. Ó yá dá padà. Dá padà. Dá padà. Dá padà. Dá padà. Dá padà fún àwọn èèyàn yìí. Ògo iṣẹ́ rẹ dá padà. Ọlọ́run kó dá padà fún wa. Ògo ayé rẹ kọ́run kó dá padà. Ògo ìgbéyàwó rẹ kó dá padà. Ògo ayé ọmọ rẹ kọ́run kó dá padà. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Ó yá gba ògo rẹ padà. Ẹnjí di ògo ayé rẹ mọ́ wá. Ẹnjí gba ògo ayé rẹ mú. Ẹnjí di ògo ayé rẹ tẹ́lẹ̀. Ó yá lórúkọ Jésù. Ọlọ́run kó sí lọ́wọ́ ọ̀sẹ̀. Ó yá gba ògo. Ó yá gba ògo. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ó mọ̀ pé tí yóò bá ní ògo, kò sí nǹkan tí yẹn lè ṣe láyé ẹ̀. Kò sí nǹkan tó lè dáwọ́lé. Tí yóò bá ní ògo, kò sí nǹkan tó lè ṣe. Ògo nìyẹn fi ń ṣẹ́ wa. Ayé mi ò ní nǹkan kan. Láblàdó zakata lizade. Ayé mi ò ní nǹkan kan. Kò sógo ń bẹ̀ ni. Ó ní ògo Olúwa yóò tàn lára rẹ. Ó ní dé ìmọ́lẹ̀ rẹ dé. Ó ní ògo Olúwa, ògo kan láti ṣe inú ayé rẹ ni o. Àní mo porúkọ Jésù ti Násárẹ́tì ibi tó wọ́n mẹ́kọ̀ọ́ fẹ́nu ara rẹ. Èmi máa gbàdúrà fún wa. Mo ti kọ́ yẹ̀wò Olúwa ní kí n gbàdúrà fún yín. Má gbàdúrà jẹ́ kí wọ́n lè fẹ́nu ara wọn náà wí bàbá kí n máa fàṣẹ sí. Èmi ò ní gbà fún ẹ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbà lèmi náà ń gbà. Bóyá mọ̀ bẹ́ẹ̀ gbà tí wọ́n tún tó o bá ti ní oògùn, tó o bá ti lọ ń ṣoògùn, wọ́n tó bá ń ṣoògùn, good luck for you, good luck pàtẹ́wọ́ fún ara rẹ. Tó o bá ń ṣoògùn, tó o bá wà ní àdúrà tó tún lọ ń gbé nǹkan mu, tó ń gbé nǹkan lá, tó ń wọbẹ̀ lọ, good luck for you. Mo pàtẹ́wọ́ fún ọ. Ṣùgbọ́n èèwọ̀ tó o bá kí ń ṣoògùn, tó o níbi tó ń lọ, tó o níbi tó ẹ bá ń yẹ̀wò bàbá, tó o ní nǹkan kan bẹ́ẹ̀, àdúrà wàá gbà o. Wàá gbàdúrà ẹ bẹ́ẹ̀ pé ò ní gbà mí ìmọ̀ ni. Àníṣe làkàlì sídà. Àní ògo mi gbà fún mi. Mo fẹ́ rí ohun ṣògo sẹ́. Olúwa, mo fẹ́ rí ohun ṣògo láyé. Mo fẹ́ rí ohun ṣògo lórí ìrìn àjò tí mo rìn láyé láàrin àwọn ọmọ mi. Nínú ìrìn àjò mi, mo fẹ́ rí ohun ṣògo. Ọlọ́run jẹ́ kí n rí ohun ṣògo. Dá ògo padà. Ọmọ Ọlọ́run gbàdúrà fún ara rẹ̀. Orúkọ Jésù. Gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà yìí mo súre fún yín. Wọ́n ní kí ẹ rí ohun ṣògo. Ẹ gba ògo yín padà. Adí ògo mọ́wọ́. Adí ògo gbé sánà. Ràkàtà yà èyí tí ń dayé yín lógun. Lónìí. Kí Ọlọ́run kó ṣe mọ́ṣẹ́. Olúwa ṣe mọ́ṣẹ́. Ní orúkọ Jésù. Olúwa ṣe mọ́ṣẹ́. Màsántàtàlíà. Olúwa ṣe mọ́ṣẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Gbẹ̀tọ́ mi fún mi. Olúwa gbẹ̀tọ́ mi fún mi. Mo ní gbẹ̀tọ́ mi fún mi. Olúwa gbẹ̀tọ́ mi fún mi o. Àbí tó o bá mẹ̀tọ́ rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ò mọ ibi tó yẹ kó wà láyé. A kàn máa rìn gbẹ̀ndúkú ni. Ẹni ògo ni ọ́. Ìwọ tẹ́ kán máa ń sè. Ìwọ tẹ́ káwọn yẹn máa ń sè. Àpèsè orí tó tún wá ń gbé orí rẹ balẹ̀. Ẹnìkan mò ń bá sọ̀rọ̀ o. Àpèsè orí ni ọ́. Olúwa gbẹ̀tọ́ mi fún mi. Olúwa gbẹ̀tọ́ mi fún mi láyé sẹ́. Ó wá lọ ń change diaper. Gbẹ̀tọ́ mi fún mi o. Olúwa gbẹ̀tọ́ mi fún mi o. Mi ní kò dá o. Owó ìgbẹ́ òun ó dá o. Ọlọ́run ó bùkún iṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n orí ni Ọlọ́run fẹ́ gbé ọjọ́ bẹ́ẹ̀ lọ. Gbẹ̀tọ́ mi fún mi. Olúwa gbẹ̀tọ́ mi fún mi. Àjùní ló ń jẹ mi nìyà. Gbẹ̀tọ́ mi fún mi. Bóyá o gbẹ̀tọ́ mi fún mi. Olúwa gbẹ̀tọ́ mi fún mi. Àkókò tó gbẹ̀tọ́ mi fún mi. Olúwa
òrógùnlù láyé. Ògo kó dìde fún ayé rẹ sẹ́wọ̀n. Màríà Kàtàlíà Kàpàdálíà lórúkọ Jésù. Ẹ̀tọ́ rẹ kó jáde lọ́wọ́ ènìyàn lórúkọ Jésù. Ọlọ́run kó di ayé rẹ síwájú lórúkọ Jésù. Ògo kó kú jáde lórúkọ Jésù. Ògo kó fara lórúkọ Jésù. Ẹ̀tọ́ ayé rẹ kó dìde sẹ́. Oh, Màríà Kàtàlíà Kàlíà lórúkọ Jésù. Bẹ̀tọ́ mi fún mi, Olúwa bẹ̀tọ́ mi fún mi. Bẹ̀tọ́ mi fún mi, Olúwa bẹ̀tọ́ mi fún mi. Ayé ajúni lọ́jẹ̀ mi nìyà, bẹ̀tọ́ mi fún mi. Bóyá ajúni lọ́jẹ̀ mi nìyà, bẹ̀tọ́ mi fún mi. Lórúkọ Jésù, ajúni lọ́jẹ̀ mi nìyà, bẹ̀tọ́ mi fún mi. Bóyá bẹ̀tọ́ mi fún mi. Bóyá bẹ̀tọ́ mi fún mi. Olúwa bẹ̀, bóyá gbàdúrà, bóyá bẹ̀tọ́ mi fún mi. Mẹ́gbọ́ bẹ̀tọ́ mi fún mi. Mẹ́gbọ́ bẹ̀tọ́, ọ̀yá ó ti ṣe tó bẹ̀tọ́ mi fún mi. Lórúkọ Jésù. Mo pa ní àṣẹ ibi tí ẹ̀tọ́ rẹ bá bọ́. Wọ́n ti pé ọ̀tá ò fẹ́ filẹ̀. Kí Ọlọ́run kó dìde nínú agbára rẹ̀ lónìí. Mo gbàgbà tó mú ẹ̀tọ́ rẹ mọ́wọ́. Èèyàn kà tó di ẹ̀tọ́ rẹ mọ́wọ́. Èèyàn kà tó jókòó lórí ẹ̀tọ́ rẹ sẹ́. Agbára tí ò fẹ́ kí ẹ̀tọ́ rẹ kó jọ fún ọ. Agbára tí ò fẹ́ kí ẹ̀tọ́ rẹ kó kú jáde. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Màyálì àdìrà kàtàdá. Màrọ́ pèkètèkè tó fi ń jẹun ò bá gbàdúrà. Ràbí tèkètèkètèkè bá. Màrọ́ kàpà kí oúnjẹ tó ń jẹ kó lè dóúnjẹ ayọ̀ lẹ́nu rẹ̀. Ayi màkàrí síra kàpúrà tìyà. Ẹ̀tọ́ rẹ̀ láyé. Ó yá Ọlọ́run gbà. Ó yá gbà. Olúwa gbà ẹ̀tọ́ wọn fún wa. Ẹ̀tọ́ rẹ̀ tí ayé dì mọ́wọ́. Ẹ̀tọ́ rẹ̀ tí ayé dì mọ́wọ́. Ẹ̀tọ́ rẹ̀ tí ayé dì mọ́wọ́. Ẹ̀tọ́ rẹ̀ tí ayé mú dání. Ẹ̀tọ́ rẹ̀ tí òfin tẹ̀ tó kówó jáde. Ní orúkọ Jésù. Ẹ̀tọ́ ìrìn àjò rẹ̀. Ràgàbàgàbà. Ó yá Ọlọ́run gbòǹgbò padà. Orúkọ Jésù. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Mo ní kí Ọlọ́run kó gba ògo padà fún ọ. Ọlọ́run kó gba ògo padà fún ọ. Mo ní kí Ọlọ́run kó gba ògo padà fún ọ. Ọlọ́run kó gba ògo padà fún ọ. Ọlọ́run kó gba ògo padà fún ọ. Kó gba ògo ọmọ rẹ padà. Kó gba ògo ìrìn àjò rẹ padà. Kó gba ògo iṣẹ́ rẹ padà. Ó yá gba ògo padà. Ó yá gba ògo padà. Lọ́wọ́ agbára tó di ògo mú. Ní orúkọ Jésù. Lọ́wọ́ agbára tó gba ògo mú. Àní gba ògo rẹ padà. Ní orúkọ Jésù níṣẹ́. Mo ní kó gba ògo rẹ padà. Mo ní kó gba ògo rẹ padà. Mo ní kó gba ògo rẹ padà. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí n sọ fún Saturday yìí, second Saturday òní àkókò ayọ̀ mi. Mo yẹ kí n ti kẹ́kẹ́ àmọ́ mo ṣe rò pé àmì ti sọ. Àkókò ayọ̀ mi yìí ẹ̀yàn pé a máa ní àdúrà ní méjì ní church at our place of worship. Every a máa ní àkókò ayọ̀ mi ní church. Ìwọ tó bá wà ní Maryland, ìwọ tó wà lágbo ìwọ àti agbórí wọlé pàpàpà. A máa gbàdúrà ní àárọ̀ láago 9. Láago 9 la máa bẹ̀rẹ̀ àdúrà yẹn. A tún wá gba ti ìrọ̀lẹ́ láago 5 méjì ni o. Àkókò ayọ̀ mi ní church ní 353450 Laurel Fort Meade Road, la máa gbà yẹn, Laurel, Maryland. And also aago 5, so méjì ní Saturday mo fẹ́ kí n tó àkókò ayọ̀ mi Saturday, every second Saturday of the month. Lákòókò ayọ̀ mi láago 9. Yàn pé aago 9 títí aago 11 tàbí so ìrọ̀lẹ́ yìí náà akọ̀rọ̀ àgbà wẹ́rẹ́ ni màá kọ́ súre fún wa. Àkàṣe díẹ̀ àṣẹ ṣùgbọ́n lédè òyìnbó àwọn láago 6 lédè òyìnbó. So àwọn tó bá so kí ti àṣẹ kẹ́kẹ́ àti sọ yẹn lẹ̀ kíákíá. Second Saturday rèé o, second Saturday rèé. Ó orúkọ Jésù ibi tó wọ́n náà máa gbàdúrà fún ẹ̀mí ń gbàdúrà fún ẹni. Wọ́n gbà á níṣẹ́ ẹni tí ò fẹ́ kí n fi ògo ṣọlá láyé. Àgbà tí ò fẹ́ kí n fi ògo ṣọlá ọwọ́ Ọlọ́run kọ́ ló ọwọ́ Ọlọ́run ò gbá ògo rẹ mú. Ìjọ tó lọ́wọ́ ti dá ló ti fi ògo lé ọ lọ́wọ́. Àwọn tó wọ ògo tó dàgbà ẹni máa lógo ògo máa rí inú ayé arákùnrin yìí. Gbàtọ́ Ọlọ́run ti dá gbàtọ́ Ọlọ́run ó dá ògo mọ́ ni kò dá àyà mọ́ ọ. Màsẹ́ tó lé àgàlà. Olúwa ó dá mi má bànújẹ́ o. Olúwa mo fẹ́ kó sọ sẹ́
ó dá mi má bànújẹ́ sẹ́. Èṣù ló ṣe kà, Olúwa fà mí yọ kíákíá. Olúwa ó dá mi má bànújẹ́, ọwọ́ rẹ̀ dà. Olúwa ó dá mi má bànújẹ́ o. Èṣù ló ṣe kà, Olúwa fà mí yọ kíákíá sẹ́. Olúwa ó dá mi má bànújẹ́ lórúkọ Jésù. Olúwa ó dá mi má bànújẹ́ o. Ó yá o, èṣù ló ṣe kà, Olúwa fà mí yọ kíákíá sẹ́. Olúwa ó dá mi má bànújẹ́ láyé. Olúwa ó dá mi má bànújẹ́ o. Ó yá o, èṣù ló ṣe kà, Olúwa fà mí yọ kíákíá sẹ́. Olúwa ó dá mi má bànújẹ́, kò dá ọmọ sẹ́. Olúwa ó dá mi má bànújẹ́ o. Ó yá o, èṣù ló ṣe kà, Olúwa fà mí yọ kíákíá. Gbogbo ìyẹn gbọ́ lórúkọ Jésù. Ó yá jáde sẹ́ lọ́wọ́ ìyà lórúkọ Jésù. Ó yá bọ́ lọ́wọ́ àṣetì lórúkọ Jésù. Ó yá bọ́ lọ́wọ́ ẹ̀gà. Ó yá lórúkọ Jésù. Ó yá bọ́ lọ́wọ́ àṣetì láyé lórúkọ Jésù. Ó yá àbágàbà ó sátàrí àgàbà má tẹ̀dárí àgàbà ló sàdáríà má sẹ́dárí àlórí àkàbàríà lórúkọ Jésù. Ó yá ló ṣe kà, Olúwa fà mí yọ kíá. Olúwa fà mí yọ kíákíá. Olúwa fà, ó yá jáde. Olúwa fà mí yọ kíá. Olúwa fà mí yọ. Olúwa fà mí yọ kíákíá. Olúwa fà mí yọ kíákíá. Bẹ́ẹ̀ kó gbàdúrà dáadáa. Nítorí mo ti pinnu náà kàn mí pé àdúrà ni. Mo lọ bìkan, mo wá ayé ẹnìkan. Mo lọ sọ́dọ̀ gbàdúrà débẹ̀. Gbàdí mo wá ayé ẹnìyẹn, mo rí pé ayé ẹnìyẹn àdúrà ló yí padà. Mo wá pinnu ọkàn pé tí àdúrà bá lè yí ayé ẹnìyẹn padà láyé, ayé tèmi padà. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà o mọ̀, ogun tó fojú rí. Mo sọ fún wa, mo wà nú àdúrà nígbà kan. Mo fẹ́ rìnrìn àjò, mo fẹ́ travel. Passport mi ó wà nulẹ̀, ibi tó fi sí ó wà nulẹ̀, mo mọ ibi tó wà. Nú àdúrà lÓlúwa sọ pé passport tó ń wá wọ́n ti rì mọ́lẹ̀. Lóòótọ́ mo sì lọ, wọ́n gbági mọ́ mi ń bẹ̀. Mo lọ sí ẹ́mbàsì, wọ́n wógi mọ́. Wọ́n ní passport ẹsẹ̀ wọ́n ti rì mọ́lẹ̀. Ó wà nílé òun fojú rí, ṣùgbọ́n wọ́n má kòtò. Ṣé pé báwo ni níbi tí ń lọ àdúrà náà ni Ọlọ́run tó warí jáde tó mú lébi lọ́wọ́. Màyáda sítàlíàdà. Gbogbo ẹgbẹ́ ọ̀tá ti gbẹ̀ kálá. Gbogbo ìyàtá ti gbogbo dànù. Tó wá rìn gbèrègbèrè bí aláìmọ̀ṣe. Mi rírà bí ó sì kàpáyà. Màkúrà kálí àsì kẹtìrìà. Wà ilẹ̀ báwò kàpáyà. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Àgbà tó gba ògo sọnù ní orúkọ Jésù. Èèyàn kà tó jí ògo gbé ní orúkọ Jésù. Èèyàn kà tó mú ògo rẹ̀ bá wà ní orúkọ wádà aláìmọ̀ṣe ènìyàn. Ràkàpàtàkàtà. Ètò wa sọ wádà aláìmọ̀ṣe. Màbíà kàpáyà. Èèyàn tá ogun tá a gbà lọ tó gbé ọ̀sán ẹ̀sẹ̀ ní orúkọ Jésù. Ó yá gbé ògo rẹ̀ padà. Ó yá lórúkọ Jésù. Bí aago ìṣẹ́nu ní orúkọ Jésù kórì máa fún àwọn ọ̀tá rẹ̀. Ràbí tàtàtàyà àndèrèbùkọ́ pèrè sí dàgàbà. Mo pa ní àṣẹ lónìí ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ẹjọ́ di ògo rẹ̀ mọ́wọ́. Ẹgbàá tí ò jẹ́ kó rógolo. Ó yá gba ògo rẹ̀ padà. Àṣẹ Olódùmarè ní orúkọ Jésù. Ògo tó yẹ kó fi ṣọlá yẹ, ògo tó yẹ kó fi jẹ́ nìyà. Èyí tí ayé ti jàgbá, èyí tí ayé ti kí bẹ́ẹ̀, èyí tó sọ sẹ́yìn lọ́mọ ìyá rẹ̀. Kàwé àṣàdáyà, màá ní káyé síra. Ògo tí a jí gbé, èyí tó sọ ayé rẹ̀ sẹ́yìn láàrin ọmọ ìyá rẹ̀. Gàdàgàdàgàdà ní orúkọ Jésù. Agbára yìí lè kó dá padà. Ó yá. Ní orúkọ Jésù, àràbíàyà, mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Ògo tó sọ ayé rẹ̀ sẹ́yìn, ní tètè ohun tó ẹ̀kọ́ ti gbà. Agbára tó sọ ayé rẹ̀ sẹ́yìn láàrin ẹbí sẹ́, tó wá jẹ́ ní yẹ̀yẹ́, tó wá jẹ́ ní ẹ̀gàn, tó wá
lè kọ́kọ́ bìàdà tó wá di kò máa ṣe ọ̀yà ní orúkọ Jésù ọlọ́run kó dá ògo padà dápadà ọ̀yà gbà kẹ́mi ò bá múra ọ̀yà mo ní ò bá múra olúwa kẹ́mi ò bá múra dáadáa ragabagaba ọ̀yà gbogbo gbà ní orúkọ Jésù mo pa ní àṣẹ agbátọ jí ògo ayé rẹ gbé agbátọ gbó ògo sọnù agbátọ gbó ògo bínú agbátọ gbó ògo jà lórí ayé rẹ ètò aṣọ ẹdẹ ní yẹyẹ ètò aṣọ ẹdẹ ní lẹlẹ ní orúkọ Jésù lónìí ọlọ́run tó pọ̀ ní pátágbára mo dúnú agbá ọlọ́run lónìí nípa àṣẹ Olúwa ní orúkọ Jésù ó yá gbó ògo rẹ padà ó yá gbó ògo rẹ padà kórí ọ̀tá kó bẹ̀ mo ṣe lu aago yìí ní orúkọ Jésù kó nípa àṣẹ rẹ màdíàbà ní ayé àwọn ọ̀tá rẹ ní orúkọ Jésù wọ́n ní kó gbó ògo rẹ wọ́n ní kó gbó ògo rẹ wọ́n ní kó gbó ògo rẹ àjọgbọgbẹ àjọgbọgbà kó dápadà. Olúwa dá ògo yìí padà mẹ́kọ̀ọ́ gbórúkọ Jésù aláwọ̀ tó ògo ayé mi ṣe ògo táyé di ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá wọ́n á mú ògo náà wọ́n á bàjẹ́ kó á di kò ṣeé lò ògo gángan tó wọ́n ti wọ́n ògo ìmọ́lẹ̀ èèyàn kan mò ń gbàdúrà fún ògo wá di ògo kò ṣeé lò mọ́ ṣùgbọ́n kò tí ì bà ó bà ní kò bàjẹ́ wọ́n ti pé wájú Olódùmarè tó lè ṣòwò tó ní ògo lọ́wọ́ tí ò tán lọ́wọ́ rẹ̀ ló wà ògo táyé ti sọ di gbẹ́ǹtù ògo táyé sọ tó ti sọ di ògo ràlẹ̀ràlẹ̀ ògo tí wọ́n fẹ́ fún pé ayé ògo láyé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ lòmí ìwé lòmí ìwé má fi méwé ẹni láyé kí ni ìdí má fi wọ́n rí nǹkan kan ní ayé rẹ̀ ni ògo tó wọ́n rí nǹkan ògo ní ayé má bá fẹ́mi wé ẹni ẹ kò ní pé ń pa ìgbéraga tó ní pé wọ́n rí nǹkan kan ni agbá tó gba ògo jẹ́ tó sọ ògo dògo yẹ̀yẹ́ ògo wá ṣe lò mọ́ ògo wá ṣe lò mọ́ ó sọ fún Ísọ̀ ó ní àjàgà náà yóò já lọ́rùn rẹ̀ ó ní ìwọ náà já lágbára ó ní àjàgà náà yóò sì já lọ́rùn rẹ̀ gbogbo àjàgà tí ayé gbé bọ̀ lọ́rùn tó òrógo lò mọ́ ní orúkọ Jésù àtúndé ènìyàn yẹ́nbẹ̀ bàkà tètè yà màtó yàrá ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ elédè tó ayé rẹ̀ dá ní orúkọ Jésù kó gbé ògo mìíràn fún ọ mẹtọ́tòtò yàrá ó yá ọlọ́run tó pọ̀ ní pátágbá àwọn fẹ́ kó yànjọ́ ògo mi ògo tó tán lọ́jáde tí gbogbo ayé yóò rí màkà pàdéàgà ògo tí àwọn èèyàn ń wárí iwájú rẹ̀ wọ́n tún ti dá fọ́tún ní Joseph dá ṣùgbọ́n ọlọ́run gba ògo rẹ̀ padà fún wa wọ́n sọ dẹrú láyé ọmọlógo ọba aṣọ ògo lọ́rọ̀ rẹ̀ wọ́n wo ògo ẹrú fún wa ṣùgbọ́n ọlọ́run bọ́ dànù láàrin ẹrú ló ti jọba ó mọ̀ pé Joseph ògo tó ní Egypt ògo ẹrú ni àgbàtí ọlọ́run bọ́ ògo ẹrú dànù nínú Pọtifá ló ti ṣe ẹrú ló ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ló gà ń bẹ̀ Pọtifá ilé Pọtifá ló ti wà ṣùgbọ́n òun ló gà ológo ń bẹ̀ ṣùgbọ́n ògo ẹrú ni nínú ẹ̀wọ̀n òun ló gà ṣùgbọ́n ògo ẹrú ni ṣùgbọ́n ajákàjáká rábì àsáìdà aláwọ̀ Ísírẹ́lì wọlé tó ayé rẹ̀ lọ ó bó ògo ẹrú ó wọ̀rọ̀ ògo làbẹ́ tètè ní kaba màsí kàbàyà ní orúkọ Jésù ògo ẹrú tó fi ń ṣiṣẹ́ yẹn má o ṣáà ń ṣiṣẹ́ ṣìkàtà yà ṣùgbọ́n iṣẹ́ yẹn ò yẹ o ṣáà wà ń bẹ̀ ṣùgbọ́n òun rìn ṣe màtá yàkàbà o ṣáà ń dìde lójoojúmọ́ màtá yàkàbà yà ṣùgbọ́n òun ayọ̀ o ṣáà wà ń lé ọkọ à ń lè kókó bìà o dàbí ẹni tí ò wà ń bẹ̀ ní orúkọ Jésù ògo ẹrú tí ayé gbé ní ọlọ́wọ́ màdí àbàkàtàyà ní orúkọ Jésù adá ògo padà alákàtàyà afẹ́nilógo láyé ní orúkọ Jésù mo bá ní àṣẹ ó yá gba ògo rẹ̀ ai makali saida wáìlì kárí pàwọ́lì sídà wáìlì kárí pàlìà láàkà ẹ̀ṣá àjẹkọ́ máa ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ̀ṣá tó ń ṣe kò yẹ kó ṣe mà ẹ̀ṣá àjẹkọ́ wà ń bẹ̀ ẹ̀jọ̀ lọ lóyìnbó à ń lẹ̀lẹ̀ bọ̀kọ̀pà ṣùgbọ́n mi ti pọ̀ tó wà ibẹ̀ kọ́ ló yẹ kó wà ògo láàrin ẹrú tó wà rẹ̀ mẹ́tẹ́lẹ̀ ó yá ògo tiẹ̀ kọ́ ló ń gbé lọ́wọ́
ayé ògo gbé àjókòó dànù káwọn kò bá sẹ́nà jẹ́ lórí ayé rẹ̀ iṣẹ́ tá a ti ṣe ètò mú ayé rẹ̀ mọ́ wá iṣẹ́ tá a ti ṣe ètò mú ògo rẹ̀ mọ́ wá iṣẹ́ tá a ti ṣe ètò fa ògo ayé sẹ́yìn nípa agbára jíǹde ètí bẹnu Jésù ó yá gba ògo ayé rẹ̀ padà sábàárì ògo tá ayé ti bàjẹ́ pátá pé o lè rí nínú ẹ̀pọ̀ ògo jẹ́ o ẹ má jẹ́ orí lò mọ́ ayé ń ṣe bẹ́ẹ̀ pé ẹ̀pọ̀ ògo ìjẹ́ o ẹ má jẹ́ orí lò mọ́ ẹ yí ògo ìdànù ànilẹ̀bù kọ́pà ọba tó ń sọ lórí burúkú di rere ó sọ ti Jábẹ́sì di rere ó yí ti Jábẹ́sì padà ní orúkọ Jésù rábì àtàlì àsìdá aláwọn náà ni mo bẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ lónìí ọba tó ní kí n pàṣẹ fún ayé wa mẹtọdì abárí gbogbo ògo tí a ti bàjẹ́ pátápátá tí ò ṣe é lò mọ́ ògo tó ti di pàǹdà màtáyà ògo tó ti di dúpẹ́ ràkàtà ògo tí ò ní gbóhùn rere ṣe óyá 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 kí Ọlọ́run ọ̀run kó dá ògo tiẹ̀ padà óyá gba ògo náà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa pé yóò mọ nǹkan tí mò ń sọ tó o fi gbàdúrà ó wà ń bì kan pé yẹn lè wà lóyìnbó níjọ́ tí mo tọ́kọ́ máa wá sí lóyìnbó mo rò pé níjọ́ tí bá ti dé ògo kan ni ó ti lọ lóyìnbó ló wà àwọn pé Nàìjíríà ẹ mọ bó ṣe rí náà kò bá gbé dọ́là kan sí $1 wàá díẹ̀ ní wà lójú àwọn ẹgbẹ́ tó wà ń bì kan ṣùgbọ́n ó wà lóko ológun ayé ogun gbé ó ti tán gbàgbọ́ adébẹ̀ wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ wo ológo kan ṣùgbọ́n kò ògo tí ò múná jáde wọ́n ṣà ògo tí ò múná jáde ògo tí ó wà nílé ọkọ ṣùgbọ́n ọkọ wà ń bẹ̀ ni wọ́n fi ọ́ dí rẹ́gẹ́ ń bẹ̀ ni ṣáà wà ń bẹ̀ ó ṣáà wà nílé ọkọ kan ṣá wọ́n fi ọ́ dí rẹ́gẹ́ ògo tá a fi dí rẹ́gẹ́ nú ayé rẹ tó yẹ pé nú ọkọ wà ń bẹ̀ òun ṣiṣẹ́ ṣùgbọ́n òun rí kankan tọ́ka sí ológo òun lọ ṣẹ́ ni ṣùgbọ́n ògo yẹn ò faná jáde ògo tí ò faná jáde táyé gbé ní ọ lọ́wọ́ màwúrà pálí sátàyà ògo tí ò faná jáde ògo yẹ̀yẹ́ mà ávràdó tèlé ògo tí ò faná jáde tí ayé gbé ní ọ lọ́wọ́ àti ọgbọgbẹ ènìyàn tó jí gbèsè mi tèlé àbá àbí tí aláwọ̀ bá dá ti Jósẹ́fù padà o ṣùgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé adá ti Jósẹ́fù padà ní orúkọ Jésù ògo ayé rẹ gbà ó yẹ ó yẹ kó ògo ayé rẹ padà màsádàkàbà mẹtọtòlìà ó yẹ kó orúkọ Jésù orúkọ tí mo ní ni mo pè orúkọ Jésù agbára tí mo ní ni mo sì agbára Jésù ẹ̀yin ọ̀tá mi ẹ̀ kò ní bá rí ìgbọ́ orúkọ Jésù ẹ̀ kò ní bá yóò pè gbọ́ orúkọ tí mo ní ni mo pè orúkọ Jésù agbára tí mo ní ni mo sì agbára Jésù ẹ̀yin ọ̀tá mi ẹ̀ kò ní bá rí orúkọ Jésù ẹ̀ kò ní bá yóò pè gbọ́ orúkọ tí mo ní ni mo pè orúkọ Jésù agbára tí mo ní ni mo sì agbára Jésù ẹ̀yin ọ̀tá mi ẹ̀ kò ní bá rí orúkọ Jésù ẹ̀ kò ní bá yọ. Bàbá rí èèyàn kéèyàn tó sọ pé ẹgbàá rẹ̀ ń bẹ́ ń bí pé ẹ̀fílẹ̀ ẹgbàá rẹ̀ wà ẹjọ́ máa sọkúsọ. Bàbá rí èèyàn náà tó sọ bẹ́ẹ̀ ohun náà tó wí jáde pé ẹgbàá rẹ̀ ń bẹ́ ń bí àbítẹ́ni ẹ bá ṣẹ̀dá ẹ̀ nìkan ló kù ṣùgbọ́n tí ò bá ṣẹ̀dá ẹ̀ ní orúkọ Jésù ẹlẹ́dàá rẹ̀ kò kọlù lónìí lórúkọ Jésù ti Násárẹ́tì Ọlọ́run kò kọlù lónìí ní orúkọ Jésù ẹni tí bá ayé rẹ̀ jà pé ẹ̀fílẹ̀ sẹ́ pé ẹgbàá rẹ̀ ń bẹ́ ń bí ẹgbàá rẹ̀ rèé ní orúkọ Jésù mo bá ní àṣẹ lónìí Ọlọ́run kò kọlù Màsáyà kúrà pírà lè vèdọ́ fètò díà Ọlọ́run kò kọlù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ìwọ tó ti ṣe àbídò yẹn jẹ́ alábùkún fún ọmọ ẹnìkejì ẹ jẹ́ alábùkún fún ọmọ ẹnìkejì ẹ tí Ọlọ́run bá fún ẹni lógo tọ́lọ́run bá ṣe oore fẹ́ nìyẹn èmi kọ́ ló máa fún ìwọ tó o pin fún ló máa rántí pé o gbọ́ràn wàá sì jèrè ìgbọ́ràn o gbọ́ràn ẹni tó ń ṣe èrè ìgbọ́ràn ọ̀pọ̀lọpọ̀ arákùnrin kan wà ní àdúrà yìí mo bọ́ wà bẹ́ẹ̀ lẹ́yìn I love him so much when you look at his page you look the things of God I don't like to mention people's name here. He thinks everything about God. But me, most of the things the man posts, I look at it. Ọ̀pọ̀lọpọ̀ á lọ bí tiẹ̀ báyìí ọ̀tọ̀ ní kan tó máa ń tẹ́ kó borí rẹ̀ pamọ́ ó tún borí rẹ̀ jáde ọ̀pẹ ó ṣe rẹ́rìn ibi tó wà ní àròkó tí ń sunkún bẹ̀ ni ẹ̀rín ló rẹ̀ má rò pé òun ṣó ọ̀fun ní owó tó yẹ kó borí pamọ́ tó yẹ kó borí Jésù ọ̀gán wọ́n gbé pamọ́ táwọn bá gbé pamọ́ Hẹ́rọ́dì yóò gé orí rẹ̀
yóò gé pé yóò sọ bí ọmọ yìí kó lọ sí Egypt kó sàṣàlà fún ẹ̀mí ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kó sàṣàlà fún ẹ̀mí ara rẹ̀ ó ní gbàdúrà kó sì má ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ yẹ kó gbóyè ní ní kó má ṣe social kínní ó dáa I love it it's okay àṣejù rẹ ni mi ì fẹ́ àṣejù ẹ̀ òrà lè tuntun yá òrà mọ́ tuntun ha ọmọ rẹ̀ rí ẹ̀ ó dáa lẹ́kọ̀ọ́ kò fògbọ́ Ọlọ́run wọn pé Ọlọ́run ti ṣọlá o ó dáa ṣùgbọ́n àpọ̀jù ẹ̀ ni ò dáa àpẹ̀sọ ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ kó gbé sí o pléjì ẹ̀ I don't want to share this it's okay èyí bó ló ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ Jésù sẹ́ àwa náyà ó já mi gbà lọ́wọ́ ogun tó jẹ́ ayé mi mú ọ̀pọ̀lọpọ̀ àánú wa gbàdúrà àánú ti gbàdúrà tí n bá gbọ́rọ̀ yẹn á mú ọkàn mi gbọgbẹ́ ó ti gbàdúrà ṣùgbọ́n ogun yóò lọ ó ti gbàgbà ó tọ́sí mi ó ti gbàgbà àwẹ̀ ti pa lórí ó ti gbàwẹ̀ àwẹ̀ ti di nǹkan mèsì lára ogun tó fẹ́ tó wá fi ogun tó fẹ́ fi àìsàn sí ọ lára ogun omi tó gbàdúrà di àìsàn tó fẹ́ wọ ọbẹ̀ lọ pé àníṣe ogun tó bá ayé rẹ múlẹ̀ pé àníṣe ò lọ́bì kankan níwájú Olódùmarè lónìí àṣẹ Olódùmarè ni ẹ̀yin ogun ọ̀run ẹ tú ayé mi lẹ̀ ẹ gbà mí lọ́wọ́ ogun tó dì mí mú sẹ́ ogun tó ní mi ìní lọ tó ní mi ìní ọmọ bí sẹ́ ogun tó ń bẹ nínú ayé yìí pé mi ìní ní ọkọ sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹgbẹ̀já mi ẹ gbà mí sẹ́ lọ́wọ́ ogun tó dì mí mú mọ́lẹ̀ ogun bàtàdé ogun tá ti tẹ̀jẹ̀ sílẹ̀ nítorí ayé rẹ̀ màkàyè kápálù sàtà ogun tá ti fi kápálì tá ti fi wọ́n má jẹ̀mú pé àníṣe kò gbúdọ̀ rí ṣe ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ gbà yé mi o ẹ gbà mí o àgbàtàn lẹ́ ń bọ̀ lẹ́rú àgbà mẹ́ Olúwa gbà mí 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 ogun tó dá yé mi mú ogun tí ò bẹ́ kí n lọ ogun tí ò bẹ́ kí n rí ṣe ogun tí ò bẹ́ kí n rí gbà ogun tí ò bẹ́ kí n kọjá ó bá gbàdúrà sẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa máa jẹ́ mọ̀ sí máa jẹ́ mẹ̀ṣẹ̀ máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé Ọlọ́run o máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ó yá gbàdúrà máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ọwọ́ rẹ̀ gbà máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé Ọlọ́run máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ó yá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé Ọlọ́run o máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ó yá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé bàbá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ó yá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ó yá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé bàbá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé gbàdúrà máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé bàbá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé ó yá máa jẹ́ mọ̀ sí máa jẹ́ màyà máa jẹ́ mẹ̀tẹ́ láyé. Gbogbo agbára tó fi ń lo ayé rẹ gbogbo agbára tó fòṣì lọ gbogbo agbára tó fà mọ́ lọ mo pa ní àṣẹ ní orúkọ Jésù Olúwa tó rán mi níṣẹ́ tó ní pé kí n máa lọ kí n máa tú àwọn èèyàn sílẹ̀ gbogbo agbára tó ń dá ọ padà sínú àgọ́ ìyà láyé ohun tó kọ́ fi hàn mí nù àwọn ọ̀pọ̀lọpọ̀ ń jáde wọ́n ṣe ń bọ́ wọ́n ń dá wọn padà síbẹ̀ ó ní Olúmídé lọ ó ní kó bẹ̀ sí tú wọn sílẹ̀ mo pa ní àṣẹ ní agbára ọ̀rẹ́ tó rán mi sẹ́ rábì àtàlísè káríàdà ní orúkọ Jésù agbára tó ń dá padà sínú ìyà agbára tó ń dá dédé dá ìrànà rẹ padà sínú òṣì agbára tó ní bẹ́ẹ̀ nílò sẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó bọ̀ nínú ìran rẹ ní orúkọ Jésù àṣẹ tá a fún mi mo sọ fún ọ àṣẹ tí a fún mi ní Olúwa mo sọ fún ọ ní orúkọ Jésù ó yá gbogbo ènìyàn yìí ètò àbèrè ètò àmúdání ètò àtúlẹ̀sẹ̀ ní orúkọ Jésù nínú àìsàn ní nínú ìyà ní àìrọ́pọ̀ ní àìrọ́mọ ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù ó yá àìyọ ogun ọ̀run
ó yẹ tú wọn sílẹ̀. Ai mọ̀kárí bá sílẹ̀ kàbá. Gbogbo èèyàn tá a dè lọ́wọ́ tí ò ṣe rẹ̀. Gbogbo èèyàn tí a dè lẹ́sẹ̀. Ẹ̀ ń tá a dè inú rẹ̀. Ẹ̀ ń tá a dè ìrìn àjò rẹ̀ tí ẹ̀ bá bó ṣe lọ lọ́ ṣe wá. Gbogbo àṣà ẹjọ́ lọ àní ẹ fílẹ̀ kó má lọ lóyìnbó kọ́ ẹjọ́ lọ bẹ̀. Pé kó lọ́kọ ẹjọ́ lọ ẹ fílẹ̀ ẹjọ́ lọ́kọ kò ní rọ́mọ bí ń bẹ̀ ni kò ní gbádùn bẹ̀. Wọ́n ní kó mọ̀ ṣe ṣùgbọ́n wọ́n ní ò wá ní rírì ò ní rí nǹkan kan bẹ̀. Àní ẹ fílẹ̀ ẹjọ́ kó lọ ẹjọ́ lọ bẹ̀ ẹ fílẹ̀ ẹjọ́ lọ ẹjọ́ gbogbo agbára tí ò fẹ́ kí tàbí sìkáàbà ó tàyà tí ò fẹ́ kí ìlérí Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Gbogbo ipá òkùnkùn tí ò fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Ní orúkọ Jésù mo bá dúró lónìí màyádà pálí kàbà agbára náà àti pánà lórí ayé rẹ ní orúkọ Jésù kó bàjẹ́. Gbogbo èèyàn tí bẹ́ẹ̀ ní àdúrà ẹgbà tú sílẹ̀ àṣẹ Olódùmarè ni àyìnbá sàtà ó níbi tí ọ̀rọ̀ bá wà ibi tí ọ̀rọ̀ ọba bá wà agbára ń bẹ̀ẹ̀ ọ̀rọ̀ ọba ni mo fọhùn fún yín lónìí ọ̀rọ̀ ọba àwọn ọba ni olúwa àwọn olúwa ni ẹni tó ní pani ogun ni ẹni tí ń jàjàgbara ni rabi alabi sèdá ajá má ṣubú ajá má tẹ̀lé ohun rẹ̀ mo mú wá síwájú yín lónìí gbogbo èèyàn tí a dè rabi àdá sátálì kàbídà ní orúkọ Jésù ó yá lónìí ó yẹ ẹgbà ìtúsílẹ̀ ọwọ́ olúwa kọkàn ó yá ọwọ́ Olódùmarè kọkàn ayé yín ọwọ́ ìṣẹ́gun kọkàn ní orúkọ Jésù ọwọ́ agbára kọkàn ọwọ́ àtúnṣílẹ̀ kọkàn ọwọ́ àdáǹdè kọkàn ó yá lórúkọ Jésù ọwọ́ agbára kọkàn ayé rẹ lọ́wọ́ ó yá kọkàn ayé rẹ ó yá olúwa wọn ti dé o àwọn èèyàn rẹ rè iṣẹ́ kàn ọ́ Olódùmarè iṣẹ́ kàn ọ́ lórí ayé wa iṣẹ́ kàn ọ́ lórí ọ̀nà wa agbára ti gbé ọ ṣubú agbára ti gbé ọmọ rẹ ṣubú agbára ti gbé ayé rẹ ṣubú agbára ti gbé ìrìn àjò rẹ ṣubú agbára tó gbé ọ ṣubú agbára tó gbé bàbá rẹ ṣubú agbára tó gbé ìyá rẹ ṣubú wọ́n ní wọ́n nílé rẹ agbára náà tó bá dọ́wọ́ lé ọ ní orúkọ Jésù agbára náà kò ṣubú níwájú rẹ ai màkàyà agbára ti gbé ìran rẹ ṣubú ní orúkọ Jésù agbára ti gbé ìran rẹ ṣubú dàtáyà Táíwò Mariali Pradaga agbára ti gbé ìran rẹ ṣubú ai màkàlì kàdíàdà agbára ti gbé ọ ṣubú agbára ti gbé ayé rẹ ṣubú agbára ti gbé ìrìn àjò rẹ ṣubú lónìí agbára náà kò ṣubú wájú rẹ ó yá wa kò ṣubú o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣubú wájú Dáfídì Gòláyátì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ṣubú wájú Gòláyátì ó ní Gòláyátì fi ní ìmá tó fi ní agbára tó fi ní ọ̀rọ̀ àti pé ìwọ Dáfídì ìwọ mékeré mo ti ṣẹ́gun àwọn èèyàn pọ̀lọpọ̀ mo ti fi wọ́n ṣe ẹ̀yẹ ṣùgbọ́n Dáfídì wá sọ pé òun ò wá lásán àbí ìwọ kò mọ̀ pé láti lọ ní orúkọ Olúwa ó ní mi ìwọ lásán ó ní ìwọ wá pẹ̀lú ọ̀kọ̀ àtàdá síwájú mi ó ní mo gbé orúkọ ńlá dá mo gbé ẹnìkan dání ẹni ẹnu kò fi gbogbo ọkàn rẹ gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú ó ti ṣubú wájú Gòláyátì ló fi ní ọ̀rọ̀ sọ pé àní ìwọ Dáfídì wà tó ṣubú àwọn èèyàn ṣe ṣubú ṣùgbọ́n Dáfídì sọ pé èmi kọ́ ẹni tí mo gbé wá ẹni tí ń bẹ nù mí ó ju ẹni tí ń bẹ nù ayé lọ ní orúkọ ogun tó ti gbé ìran rẹ ṣubú ogun tó ti gbé bàbá rẹ ṣubú ó ti gbé ìran tó ń gbé wọn ṣubú tó tún wá sọ pé òun fẹ́ fà wọ́n lulẹ̀ ogun náà ní orúkọ Jésù pánà látòní lọ torí pé o ti bá Ọlọ́run dúró o ti fi Ọlọ́run ṣe bí ìsájì rẹ o ti wọnú ẹ o ti mu ẹ̀jẹ̀ Jésù o ti jẹ ara rẹ o sì ti di agbára nù rẹ o ti mu ẹ̀jẹ̀ Jésù o sì ti jẹ ara rẹ Jésù o sì ti di agbára ẹ̀wọ̀n tó o bá ti jẹ oúnjẹ Olúwa rí lọ jẹ oúnjẹ Olúwa tó o bá ti jẹ oúnjẹ alẹ́ Olúwa rí lọ jẹ oúnjẹ ìwòsàn agbára ni o ti mu ẹ̀jẹ̀ Jésù o sì ti jẹ ara rẹ Jésù o sì ti di agbára nù rẹ gbogbo agbára kápá èèyàn kẹ́míà ó yá wọ àkókò ní tó fún ìṣubú ọ̀tá rẹ ó yá kan ṣubú látòní lọ mo ní kó ṣubú ó bọ́ lọ́wọ́ ogun ogun rẹ lógun ìgbàgbé ìjà rẹ tán lónìí màyà bàkàdìyà mo bá ní àṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì mo ní ogun rẹ ó lógun ìgbàgbé
ìjà rẹ tán lónìí. Ogun ayé rẹ odógun ìgbàgbé. Ìjà rẹ tán lónìí. Ogun ayé rẹ odógun ìgbàgbé. Mo ní ìjà rẹ tán lónìí. Ogun ayé rẹ odógun ìgbàgbé. Ìjà rẹ tán lónìí. Àṣẹ Olódùmarè ni. Mo ní ogun ayé rẹ odógun ìgbàgbé. Ìjà rẹ tán lónìí. Ogun ayé rẹ odógun ìgbàgbé. Ìjà rẹ tán lónìí. Látòrí lọ ọ̀bọ̀n lọ́wọ́ ogun. Rábàgàbà mẹsàtàlá agbátọ́lé òní ṣàṣeyọrí látòrí àṣeyọrí dé bá ayé rẹ. Agbátọ́lé òní ṣàṣeyọrí àṣeyọrí dé bá ayé rẹ. Gbogbo èèyàn tí ń wọ́n ọmọ ó yẹ ẹgbẹ́ wọn lẹ́nu yìí o ní orúkọ Jésù. Ẹ lè kó pìàdá fètòlì àbáyé sí mẹ́wúrú tàdá ó ṣàṣọ́nà rẹ pé ó ní kò sẹ́nikẹ́ni tí ó yà gánú lé rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó dáa kó rán ọmọ lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run sọ pé ìwọ gan ò ní dàgbà tó fẹ́ kó gbá ọ̀rọ̀ Ọlọ́run mú. Àdúrà ọ̀rọ̀ Ọlọ́run ni kó gbá mú. Ó ní kò sẹ́nikẹ́ni tí ó yà gan àbí sọ fún Ọlọ́run àbí mi ìsìlára nú ilé rẹ ni. Tó bá ti fa ìfún Jésù ó ti wà lára nú ilé rẹ. Ẹni tó ó ní ẹni tó bá ti wà ní Kristi ó di ẹ̀dá tuntun. Ó ní wọn àtikọ́tikọ́ dá lọ ó ti wà nú ilé ó ti wà nú Jésù ó ti wà nú ara lé rẹ̀. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì. Inú rẹ kó ṣí fún ọmọ o. Inú rẹ kó ṣí fún ọmọ. Mo ní inú rẹ gbogbo má jẹ̀mú kó ní bímọ láyé pé bó ṣe wá ló ń ṣe lọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù ò ní lọ bẹ́ẹ̀. Ó bímọ wàá bí tiẹ̀ wọ́n bí ọ ni wàá bí tiẹ̀. Inú Ọlọ́run tó gbà tó dá ó fi inú sí ibi tá ń gbé ọmọ sí ó gbé síbẹ̀. Tán bá tẹ̀ ti yọ ọ̀rẹ́dì ó ṣàgbé síbẹ̀ lákọ̀ọ́kọ́ ó rí tó gbé síbẹ̀. Mo pa ní àṣẹ lónìí lórúkọ Jésù alẹ́ ayọ̀ kó sọ́nù rẹ̀. Mo ní kó orí tiẹ̀ ṣe. Gbogbo yẹn mo ní iṣẹ́ yín ẹ̀nà tẹ́ ń ṣiṣẹ́ sí ohun tẹ́ ń fi ṣiṣẹ́ ohunkóhun tẹ́ fi ń ṣiṣẹ́. Iṣẹ́ yẹn lọ́rùn máa ń bùkún. Mo pa ní àṣẹ lónìí agbára ìbùkún ńlá tí yẹn ń téèyàn tó ń sọ ẹni di gíga láyé. Ó sọ fún Isaac ó ní kó má lọ sí Egypt ó ní kó jókòó. Àdúrà ń ṣe nǹkan o Ọlọ́run sì ń ṣe nǹkan. Má fàdúrà ṣeré nínú ayé ẹ o má sì fàdúrà ṣeré nínú ayé ẹ o má fọ Ọlọ́run ṣeré o. Ọlọ́run yìí kò sí nǹkan tí o lè ṣe o kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe o. Ó sọ fún Isaac kó má lọ sí Egypt àbí ìtàn ni kò ń ṣètàn. Ó ní kó má lọ sí Egypt ó ní kó dúró síbí yìí. Ó sì mú iṣẹ́ ọwọ́ rẹ̀ ó sì sọ di ńlá. Òkúta nú ayé rẹ òkúta lọ́wọ́ rẹ gbogbo ìlà tí ayé kọ sí ọ gbogbo yẹn wọ́wọ́ yín Ọlọ́run kọlà sí. Agbá tó tú ìlà rẹ kọ tó tú ìlà ọwọ́ rẹ kọ fún ọ ẹ tú kọ fún ìlà àṣetì tí ayé kọ sínú ọwọ́ rẹ. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ parẹ́ o ó yá gbé òró yẹn dání. Agbára àjíǹde o tí ń wáyé ẹni sàn lórúkọ Jésù kó wo orí rẹ sàn. Orí rẹ gbáre orí rẹ gbáre. Mú ọwọ́ yẹn sí orí rẹ kó sì fòró yẹn kàn án. Àfòró ọ̀tún yàn ọ́ lónìí. Àfòró ọ̀tún yan ayé rẹ lónìí. Àfòró ọ̀tún yàn ọ́ ibikíbi tó wà ojú rẹ lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí rí kó orí tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa àmín. Bóyá mi tí ì sọ tiẹ̀ ń bẹ́ kó fẹ́ ní ara rẹ wígbónáhùn fún Ọlọ́run pé Ọlọ́run tí mò ń wá rè ìgbẹ́ láti mọ̀ pé Ọlọ́run ń gbàdúrà. Èmi mọ̀ pé kò lè parọ́ tó èmi ò rán ara mi o kò àtọ́júbọ̀ kọ́ lélẹ́yìí àtọ́júbọ̀ kọ́ ẹni tó sọ pé òun àṣìṣe àṣe tó kákó jọjọ sọ fún un pé ó gbọ́ kí ló ń ṣe bàbá ó tọ́ ni ó bá ṣe iṣẹ́ mo lè ṣiṣẹ́ mi ṣùgbọ́n má jẹ̀mú rẹ̀ ó dúró èrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ọ. Ìwọ ṣàtútù ọ̀nà rẹ ṣe níwájú Ọlọ́run ìwọ tú ọ̀nà tiẹ̀ ṣe. Ó sọ fún Abraham pé ó ní níwájú mi kó o ṣe déédé ó ní kó rìn kó tú ọ̀nà rẹ̀ bí ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run ti rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ bá múlé wọn lọ́wọ́. Ọlọ́run tó ń gbọ́ àdúrà Ọlọ́run tí 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 ń gbọ́ àdúrà Ọlọ́run tó ń gbọ́ àdúrà wá gbọ́ ìgbé ẹ̀kún mi o. Ọlọ́run tó ń gbọ́ àdúrà wá fi èrè ní o. Ọlọ́run tó ń gbọ́ àdúrà wá gbọ́ ìgbé
ẹkún mi o Ọlọ́run tó gbọ́ àdúrà láti rè ẹ̀jí wò ó kúkú ṣe mo mọ̀ kúkú ṣe mo mọ̀ ọwọ́ rẹ̀ làṣẹ kúkú ṣe mo mọ̀ lórí gbogbo gbàgbọ́sẹ́ ohun tó wí wájú Ọlọ́run kí Ọlọ́run kó dáhùn níbi àyè ńlá fún ọ kó nípasẹ̀ àdúrà ajínigbé lójú àlá ọ̀pọ̀lọpọ̀ bá gbàdúrà kan ajínigbé lójú àlá kò ní rí rẹ gbé abánijà lójú àlá kò ní bá ọjà ìwọ gba ìtúsílẹ̀ kọjá lọ kó lọ ṣe rere bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù ẹ ká fi sọ́kàn pé àdúrà ìtẹ̀síwájú ó ṣe wà láago 9 lédè òyìnbó nàbàtà wà láago 9 lédè òyìnbó aago 9 yẹn mean ní Nàìjíríà jẹ́ 10 London 10 lédè and láàárọ̀ ọ̀la ní aago 6 English section 11 ní London or Nigeria but níbí ní Maryland Maryland Eastern time 6 a.m. in the morning and 5 p.m. and also 9 p.m. so ọjọ́ mẹ́ta so Saturday tí mo yẹ sọ 9 a.m. in the morning at the place of worship ní àkókò àyọ̀mí nìyẹn the line will be on láago ajẹ́ 2 a.m. 2 p.m. in London 2 p.m. in London 2 p.m. in London 11 is 9 ajẹ́ 2 p.m. in London or in Nigeria on Saturday and ajúmọ̀ ní aago 5 so ẹ jẹ́ ká fi sọ́kàn ìwọ gbogbo èèyàn tẹ́ bá wá sínú àdúrà yẹ ká sọ fún àwọn èèyàn nípa àdúrà yìí ọ̀pọ̀lọpọ̀ wà ràn lọ́wọ́ ẹ jẹ́ alábùkún fọ́mọ ní kejì ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ṣíà yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣíà yẹn mo pa ní àṣẹ ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó kàn yín gbogbo èèyàn pátá ọwọ́ Ọlọ́run kó kàn yín gbogbo èèyàn ọwọ́ Ọlọ́run kó kàn yín Olúwa ní pé wọ́n ó fún yín ní ohun tuntun tó bá gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tuntun náà ń retí ṣùgbọ́n òun ṣetán láti fún wọn ó ní Olúwa ní pé ẹ tẹ̀lé òun bóun ṣe rìn ó ní bóun ṣe rìn ẹ tẹ̀lé òun bẹ́ẹ̀ òun ó sì yàǹda rẹ̀ fún yín ẹ tẹ̀lé bó ṣe rìn òun á sì yàǹda rẹ̀ fún yín ọ̀pọ̀lọpọ̀ tí sunkún ó lóun ṣetán láti inú méjì wọn nù Olúwa yóò fi àmì sínú ayé ẹ̀kọ́lẹ̀ gbogbo yẹn ẹ̀kọ́lẹ̀ o Olúwa ní pé òun ó fi àmì hàn nínú àdúrà yìí nínú ayé ẹnì kankan wà rí àmì kọ́lẹ̀ pé báyìí ó sọ pé Olúwa sọ pé òun ó fi àmì hàn nínú ayé ẹnì kankan kọ́lẹ̀ káwá wò bóyá kò ní wá ní ṣe Olóhun ó fi àmì hàn àmì rí hàn nínú ayé ẹnì kankan nínú àdúrà yìí ṣùgbọ́n ẹ tẹ̀lé òun bó òun ṣe rìn ẹ tẹ̀lé bó ṣe rìn bẹ́ẹ̀ ló sì rí òmìnira ní òní lórílẹ̀‐èdè yìí òmìnira là ń gbà ní orílẹ̀‐èdè yìí mo gbàdúrà lórúkọ Jésù òmìnira kó dénú ayé ẹ orí tiẹ̀ ṣe o bẹ́ẹ̀ ló sì rí Jésù Kristi Olúwa wa mo ya omi ìsímọ́ omi náà kó agbára kó wọnú mi lọ agbára ìwòsàn kó wọnú mi lọ agbára àjíǹde kó wọnú mi lọ kí ìṣẹ́gun kó dé ọwọ́ Ọlọ́run kó kan ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ló sì rí Jésù Olúwa wa àmín 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 àwa tá a ṣe we have ordered one actually need the software ìwọ tó lọ́n bá fi sọ́kùn láti ta káàdì ẹ̀pá gbogbo àwa tá ní inú ọ̀sẹ̀ yìí ìwọ tó lọ́n tó ká ohun tá the equipment that we need
ká lè ṣe kíákíá. So I need one software ọlọ́run ti yanjú yòókù o o so very soon I will máa fi gbogbo ìrànwọ́ wá pé ẹ wo ohun rẹ o ohun tó lọ́run ṣe rẹ o so wá kó software láti ìwọ náà bá mí sí láti ṣe jẹ́ ká lè ṣe kíákíá ká parí kí iṣẹ́ ilé rọrùn hallelujah mo gbàdúrà ìyanu á ṣẹlẹ̀ ọlọ́run tí ń ṣe ìyanu èyí tẹ́ mo á gbàdúrà gbogbo èyí tẹ́ náwó láti kíní kọ́nà kó dá padà fún yín ní ìlọ́po lórúkọ Jésù lórúkọ ìbùkún ọlọ́run kó ya nínú ayé yín àpò yìí ò ní gbẹ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ ká ṣe orí ọ̀fẹ́ Jésù Kristu Olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó má bá wa gbé àlàáfíà ọlọ́run kó jọba nínú ayé ẹ ó gbàdúrà fún mọ̀ ń gbóhùn tí ìbá yìí lè ṣe orí ọ̀fẹ́ àníkúrò ń bí ó ẹ jẹ́ kí n ti ṣe orí ọ̀fẹ́ kíákíá o àlàáfíà ọlọ́run kó jọba nínú ayé ẹ mú bọ́ládé kí àlàáfíà ọlọ́run kó jọba nínú ayé ẹ àlàáfíà ọlọ́run kó pọ̀ sí fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 àdúrà rẹ ti gbà o àdúrà rẹ ti gbà lọ́la lágo 6 a.m. 11 in London and Nigeria 5 here in America 10 in London and also 9 here 2 p.m. we still have more prayer to go by 9 which is going to be at 2 a.m. God bless you. God bless you. God bless you. Àdúrà yìí bye 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 bye.